Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ sí. Ìkíni lílọ̀ ìwọ́nu ẹni fún Kamilu Kompo pàápàá jùlọ lérí ọ̀rọ̀ bàbá Mudirul Markaz. Àrífín yìí ń pọ̀ gan, wàláhì àrífín yìí ń pọ̀ gan, kò sì mọ̀ wá rẹ̀, wàláhì kò mọ̀ wá rẹ̀. Kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, kò sí ń tó fa etí ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ Markazi tí a fi ń kuru ọ̀rọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ la sọ̀rọ̀ lé tó tayọ wípé in tó ti kọjá bainal markaziyyin wal adabiyyin a fẹ́ kó ṣẹlẹ̀ mọ́, a fẹ́ kó ṣẹlẹ̀ mọ́, wallahi lazim kò wá kó ṣẹlẹ̀ mọ́. Àmọ́ àrífín yìí ń pọ̀ gan, àrífín yìí ń pọ̀ gan, Amir Àgbáyé ahlan wa sahlan. Àrífín yìí ń pọ̀ gan o. Markazi ò gbàgbó, àgbàgbó, àwa kìí sì kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Ó kàn já sí pé ìgbà tí eṣinṣin bá ń jẹ légbò wọn kìí rí, tí elégbò bá wá ń pa eṣinṣin ẹni gbogbo ayé ò máa wá rí i pé èéṣe tẹ́ ń pe eṣinṣin báyìí. Gbogbo ẹni làákàyè ayé, ẹni tó ní làákàyè láyé, ẹ lọ lè máa wo ohun tí ń ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí púpọ̀. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ lérí ọ̀rọ̀ Wasirul Markaz àti bàbá Chief Imam Ọ̀fà. Ẹ rí pa Markazi àjáde, ẹ rí pa sọ̀rọ̀ lérí ẹ̀. Ẹ lọ lè wo in tí àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n rí bíi Kamilu Kompo yìí nínú àdàbí, ẹ lọ lè wo ohun tí wọ́n ń kọ. Ẹ lọ lè wo kọ́mẹ́ǹtì wọn lérí gbogbo ẹnì kọ̀ọ̀kan tó bá ṣe prógámù nínú wọn. Ẹ lọ lè wò. Ṣé ẹ mọ̀ yí pé àwọn ọ̀rọ̀ tó lè bí ogun tó tún lè dá ogun lẹ̀ ni. Ẹni gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n tí gbogbo ẹ̀ náà tagafalina an kulli adha láàlì ṣehin kìí ṣe torí nǹkankan o, torí wípé bàbá ọba lọrin Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà ara fún wọn. Wọ́n dá sọ̀rọ̀ yìí. Bàbá ìmámù àgbà Ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà ara fún wọn. Wọ́n dá sọ̀rọ̀ yìí. Etí ń já àwọn àgbàlagbà nínú ìlú yìí, wọ́n dá sọ̀rọ̀ yìí. In ló fa ìsọ̀rọ̀ gbogbo tí ń jẹ́ Markazi tí Kamilu Kompo yìí wá pọ̀ gan, pàápàá lérí ọ̀rọ̀ Mudiru, lérí ọ̀rọ̀ Mudiru. Ó ń ṣe prógámù, ó ń sọ pé òbú Mudiru. Ṣé ọ̀rọ̀ yìí pé eré àwọn tí wọ́n ń wo prógámù rẹ̀ àbí tí wọ́n ń gbọ́ sọ̀rọ̀ pé rí wọ́n dàrú ní tẹ́rì tí ò bá pé. Bàbá Mudiru ń sọ̀rọ̀ Tajalli, ó ń sọ fún wọn pé Tajalli kọ́ Tajanni ni, sọ ọmọ kéwú tó wọn ni. Wọ́n sọ̀rọ̀ Tajalliyat, ìwọ́n sọ̀rọ̀ Tajanni. In tí bàbá Mudirul Markaz ń sọ̀rọ̀ lélẹ́rí kéèsì àwọn nìkan ni wọ́n ti ń sọ ò, àìmọye àdàbí ni wọ́n ń wí. Kò sì sí tí wọ́n máa ń kà sí, wọ́n máa ń kà sí kàrámà bàbá Sheikh Tajul Adabi ni. Nínú àwọn kàrámà tí wọn ni wọ́n máa ń kà sí. Ìlọrin kìí kà ní àìbù bí tí wù kó ma.
èyí tó ní bàbá Alhaji àgbà sọ kò sí ń tẹ́ torí ẹ̀ sọ wọ́n sọ ń torí àwọn tí wọ́n padà fẹ́ máa kà sí àìbù ni ẹni wọ́n torí ẹ̀ sọ ọwọ́ sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ rẹ̀ ọ ní síwájú àti lẹ́yìn qabla mawji'i Sheikhina Tajul Adab àti lẹ́yìn ìgbà tí Tajul Adab lọ ọ ní kò sí àfáà kan tó ní ọmọ kí ó Sheikh Tajul Adab yẹn ọ lè wí àwọn Yorùbá sọ pé alára ní gbáraga adìẹ tó fẹ́ wọ búkà tí ń bẹ̀rẹ̀ alára ní gbáraga èmi wá ń sọ fún ọ báyìí wípé ní ìbẹ̀rẹ̀ lórin tí lórin ti bẹ̀rẹ̀ títí dòní tá wà ń bẹ̀ yìí títí dọ̀la ok jẹ́ má ti fọ̀lá kún títí dòní tá wà ń bẹ̀ yìí kò tí ì sí àfáà náà ní gbogbo ilẹ̀ Yorùbá tó ní ọmọ kí o Sheikh Adam kò sí àfáà náà tó ní ọmọ kí o Sheikh Adam ní gbogbo ilẹ̀ Yorùbá tí ó sì ní jìdálù nú ọ̀rọ̀ tó yẹ pé ọ sọ kalẹ̀ tá yóò máa ṣe tàkíkù ẹ̀ pé bó ti rí ni yàtọ̀ sí ọ̀rọ̀ tí wọ́n máa ṣẹ̀ṣẹ̀ máa béèrè lọ́wọ́ rẹ pé sọ́sì rí bẹ́ẹ̀ ọ sọ pé kò tí ì sí kọ́tírì kan mini akitori biladi Yorùbá illa watajid fi'a tilmisan aw tilmizaini aw talamis li Maulana almarhum Sheikh Tajul Adab èmi wá ń sọ fún ọ wípé qadi la tajid balidatan min biladi Yorùbá wa ma jawaraha illa watajid fiha alaf min talamisi Sheikhina Adam Abdullahi Ilori jẹ́ tó wá kò níbi eléyìn fún ọ tó sọ̀rọ̀ tíra sọ́rí káì kí ló tẹ̀yìn èèyàn mọ̀ yí pé ọpọlọ àwọn èèyàn fẹ́ oníkakọ tíra kí tíra ní jáúdà láti bẹ̀rẹ̀ lọ́rin dòní kò tí ì sí ẹni tó kọ tíra Sheikh Tajul Adab sọ́rí má jẹ́ ká sọ̀rọ̀ kò sí irú Sheikh Adam bí ká kọ̀ǹkan irú Sheikh Adam kò sí níbi ká kọ̀ǹkan títí dòní gbogbo tí jẹ́ pòfẹ́sọ̀ ayé kò sí ẹni tó ti bá Sheikh Adam òdodo ọ̀rọ̀ mú sọ fún ọ ń sọ̀rọ̀ yìí pé nǹkan kíkọ Sheikh Tajul Adab àfáà ni wọ́n sì mọ̀ kéwú yé wọn dáadáa àmọ́ má jẹ́ ń tàn ọ́ Sheikh Adam kọjá bẹ́ẹ̀ kí ni ọ fi wọ́n sọ́ńtọ́ fi wọ́n sọ fáyé tọ́ fi wá sọ yí pé nǹkan kíkọ Maulana Tajul Adab kò sí tẹni tó lè bá ọ̀rọ̀ sọkúsọ ni gbogbo ayé ni wọ́n ti mọ̀ Sheikh Adam gbogbo ayé ni wọ́n ti mọ̀ Sheikh Adam níbi ká kọ̀ nǹkan ká sì mọ̀ kọ́ gbogbo ayé ni wọ́n ti mọ̀ Sheikh Adam muhalafatu Sheikh Adam gbogbo ayé ló sì kárí kí la máa fẹ̀dí ara wa síta fún lọ́lẹ̀ wo fídíò tí Maulana Mudirul Markaz ṣe wọ́n bú Sheikh Tajul Adab ni ṣe wọ́n bú wọn ni wàláì wọn ò bú Tajul Adab wàláì tàláì wọn ò bú wọn wọ́n ṣàlàyé oore àtọ̀nà tọ́lọ́ ń gbà gbé oore Tajul Adab gbà ẹni wọ́n ṣàlàyé ọ sì take it personal ọ tún wá fẹ́ máa sọ ọ̀rọ̀ ń papọ̀ mọ́ mi ìpètò wọ́n sì sọ ti Sheikh Bilala náà tó ẹ̀yin arọ́fà ìní bá yín dáhùn tí yín sọ́rí pé ọ̀rọ̀ ẹni tí ò lẹ́kọ̀ọ́ ni ṣé wọ́n bú Sheikh Bilala náà ni wọn ò bú Sheikh Bilala kí ló dé tó ọmọ ṣe bí ìgbà tó ṣe yí pé ọmọ jù kí ló dé tí gbéraga ń dààmú rẹ ọmọ sọ̀rọ̀ bí ìgbà tó jámọ́ nǹkan ọmọ sọ̀rọ̀ bí ìgbà tó jù bá ń lọ ọmọ sọ̀rọ̀ bí ìgbà tó pọ̀ ní mímọ́ bí ìgbà tó pọ̀ ní mímọ́ ọmọ sọ̀rọ̀ bí ìgbà tó pọ̀ ní mímọ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fa
ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kò sí tí a fi ń kára kó tó tayọ wípé wàláì mo fọba tó dá mi mo fi búra kò wù wá bí tí wù kó mọ kí àìgbọ́ra ẹni yé kó ṣẹlẹ̀ láàrin àwa àtàdàbíyà mọ́ wàláì kódà gbogbo tí ń jáwọn àgbàlagbà wa pátápátá ẹni wọ́n pè wá lérí ẹ̀ ẹni wọ́n bá wa sọ̀rọ̀ lérí ẹ̀ ẹni ló fi dàbí ìgbà tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó yẹ ká sọ̀rọ̀ sí ẹni là fi ń dákẹ́ program èyí tó lọ ṣe lánàá náà gbogbo àwọn tí wọ́n rí bí rẹ tó yẹ pé dédé bákan náà làákàyè ń ṣe dájú kọ wo àwọn kọ́mẹ̀ntì tí wọ́n ń kọ́mẹ̀ntì àwọn kọ́mẹ̀ntì tó lè bí ogun tó lè dá ogun lẹ̀ ó wá sọ̀rọ̀ kan ọlọ́rọ̀ tí Mudiru sọ yìí ọní Jaqmal ti sọ rí ọní in tí Jaqmal bá sọ náà ni Mudiru máa sọ nítorí wínú èdè àbùkù ni èdè àbùkù èdè ẹni tí ò lágbà ńlé ńlèdè tó sọ Mudiru ni wọ́n máa lérí ọ̀rọ̀ Jaqmal ọmọ tó máa ń tọ́ ń sọ ni ọmọ túmọ̀ rẹ̀ ni ọtún wá sọ wípé kí Mudiru jáde kan sọ fáyé tó fẹ́ pàwọn ni wọ́n rán Jaqmal níṣẹ́ àkọ́kọ́ ni pé lọ́lẹ̀ mọ kinní kan látijọ́ tí wọ́n ti pe Jaqmal tí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n bá Jaqmal wí lérí tó sọ wípé ọ̀sẹ̀ lẹ́yìn kò dáa ọ̀sẹ̀ yìí kò dáa ọ̀sẹ̀ yìí kò dáa má sì ṣe bẹ́ẹ̀ mọ́ wá lọ́lẹ̀ tọrọ àforíjìn tí Jaqmal ti wá jáde tó ti wá tọrọ àforíjìn mo wá fẹ́ kọ́ mú jáde fún mi dòní ibi tí Jaqmal tó ti tún sọ tó jọ bẹ́ẹ̀ kí ló dé tó já sí pé iná tó ti kú ilẹ̀ tún try la àti orú jáde ṣé ẹ fẹ́ kí ìlú sinmi ni ẹ fẹ́ kógun sinmi ẹni ó dìtàn ó dìnà ẹ mọ̀ yí pé àkẹrẹ o ẹ mọ̀ pa àṣà o mo ṣe prógámù kan níjó ní òpònú ọmọ kan èèmà bóyá àwọn tí wọ́n ti jáde bóyá wọn ò dọwọ́ bojú ni ká tó ti irú rẹ̀ jáde torí nǹkan kan òye nínú kéwú kọ́lá kò tó mọ kéwú pé ẹni tí ò mọ kéwú ti ń pẹ̀rẹ̀ ní arífù billahi bó ni ó ti mọ Ọlọ́run kayfa ya'rifu rabbahu ẹni tí kéwú òye ń pẹ̀rẹ̀ ní arífù billahi mo wá ṣe prógámù náà ń sọ wípé àwa àdàbíyà bí mo ti kọ́nu àwa àdàbíyà bí mo ti kọ́nu ẹ dákun ìmọ̀ràn mi fún wa ẹ má jẹ́ kí gbogbo tí ń jọ́ta lọrin ẹ má jẹ́ kí wọ́n dà wá pọ̀ kan fèrè ara wa gbára wa mo ní tí mo fẹ́ kẹ́ kíyèsí tí mo fẹ́ kẹ́ kíyèsí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dìde ọ̀tá sí Markazi ó kọ yín jáde lábẹ́ wọn a sì rẹ́nìkan jáde kó takò wọ́n pé wá o a sì pẹ̀lú yín àkún yín o ẹ jẹ́ kálukú wa náà gbé sí làákàyè bó o lè yín ó ṣe máa bẹ tọ́ọ̀rí pa àwọn nǹkan ń bọ́ sọ̀tá ọwọ́ ara àwọn nǹkan ti ń kún wọn ṣé ọ̀ ní rí wọn ní rí ọ̀tá rẹ̀ àwọn máàdì Ìbàdàn ó kọ àdàbíyà jáde ó kọ àdàbíyà ó jáde nígbà tọ́rọ̀ wa ń gbóná Akímù Ọwọ́sọ ó kọ àdàbíyà jáde àtà tó tún fi dá wákà ó fi dá wákà ń fi yin àdàbí ń fi ń bú àwa pé àdàbí ló ní Ìlọrin bó ti dá wákà nù ọ̀pọ̀lọpọ̀ àdàbíyà ló kọ́mẹ̀ntì sábẹ́ tí kọ́mẹ̀ntì wọn túmọ̀ wípé inú wọn ń dùn ó sì ṣàlàyé ọ̀nà tí wọ́n gbà rẹ́síkì wọn ó ṣàlàyé wípé ẹ̀yin Markazi ẹ fẹ́ mú un àmọ́ àwọn àdàbí gbà wọn lẹ̀ n tí ń pa kíyèsí àwọn àdàbíyà síjọ́ náà nù ẹlẹ́kẹta ó ní ọkùnrin Ìlóbù ni kí ni wọ́n ń kókọ rẹ̀ náà tí Ìlóbù Yusufu Ìlóbù ọ̀rọ̀ àdàbí jáde nú ọ̀rọ̀ tiẹ̀ náà ìwọ́n ń pàkíyèsí
ipe ẹ dákun ẹja fura sáàrin yìí o gbogbo ẹni tí kì í bá sọ ọmọ Ìlọrin tí ń bá ń kún àdàbí tí ó bá dájú ọ̀tá kọ̀ lọ́rin àwọn àdàbí ẹ má jà kún o tó bá dájú ọ̀tá tó dájú ọ̀tá kọ mọ́ríkàsì àdàbí ẹ má kún o mọ́ríkàsì gangan kọ́ ni èèmù wọn o Ìlọrin náà fẹ́ bájà o pẹrẹ tí èyí tó pẹra ẹ ní àrífù tí ó ṣe bó ti lè gbé fídíò mi jáde nù ọdún ní èmi owó fídíò nìsín àwọn kan náà sọ fún mi àwọn kan ti sọ pé kí n fún un lésì mo lémi ò fẹ́ léyìn lésì ẹni tá yóò mọ̀ lèmi ò fún lésì ẹni tá yóò mọ̀ tó lóun mọ̀ lọ́hùn ẹni tí kéwò òye lèmi ò fún lésì bó ṣe gbé fídíò mi sínú ló bá bẹ̀rẹ̀ sí ní bú mi wàláhì mo fọlọ́ mo fi bóra ọlọ́run bá ń san àfáà náà lẹ́sàn nínú àwọn àdàbíyà ó wá pè mí ó láwọn ní group táwọn ti máa sọ̀rọ̀ ó láwọn méjì kan bẹ táwọn máa sọ̀rọ̀ wáyé pé nínú àwọn tí máa sáré bó o ní ìjọ kan àtàṣepọ̀ yóò ṣe wà láàrin àdàbí àti màrìkàsí ipe àfáà mọ́fàlú ti jẹ́ kan àti Sheikh Suleiman bó ti wí nu ó nígbà tí àwọn arí fídíò yìí mo wá bí wọn mo ní ṣé mo bú àdàbí ni ó ní wàláhì ẹ̀bú àdàbí yá ó ní kódà inú àwọn gan ò dùn sí fídíò tó ṣe ipe kí ni túmọ̀ eléyìí wọn ò bú àdàbí kò sí ní tó jẹ́ a máa ṣe léyìí tá à ń ṣe yìí àfẹ́ kí irú tó ti kọjá láàrin wa tó ṣẹlẹ̀ mọ́ ni kọlọ̀ kó wọlá ní Muhammad kọlọ̀ má jẹ́ kí irú rẹ̀ ṣẹlẹ̀ mọ́ mo sọ̀rọ̀ kan tipẹ́tipẹ́ mo ní àtàdàbíyà àti màrìkàsíyà Ìlọrin kan náà làwọn méjèèjì àjọjọ́ mà lọrin ẹnìkan ò sì lélẹ̀ ẹnìkan kó ń lù ìgbà tí wàá mọ̀ yí pé ẹnìkan ò lélẹ̀ ẹnìkan kó ń lù kí là ní bára rẹ fún kí là ní bá aṣọ ọmọ ìyá fún Ọlọ́run sáàrí bẹ́ẹ̀ kó tó dára pọ̀ kó tó jù wá síbì kan náà kí láwọn sọ̀tá ara wa fún àmọ́ ẹ pé Kamilu Kompo ẹ kìlọ̀ fún galegale rẹ̀ pọ̀ pẹ̀lú mùdírù ipa rí tàǹtí ń kọwọ́ bọ̀ ń sọ̀rọ̀ kan yí pé ọ̀rọ̀ Maulana Tajul Adab ó ní al-khattul ahmar ní danger wire kò sí fọwọ́ kan wallahi ọ̀rọ̀ mùdírù Markaz danger wire ni wallahi tàlá mo fọlọ́ sẹ́rí wallahi danger ni ẹ kìlọ̀ fún ọ̀nà tí máa gbà sọ̀rọ̀ tí bá sọ̀rọ̀ mùdírù ẹni tó jù ú lọ tó ẹni tó jù ú lọ kò tó bẹ́ẹ̀ ẹni tó jù ú lọ kò tó bẹ́ẹ̀ àmọ́ sírù tó wà lábẹ́ rẹ̀ àsírù lẹ́dí wàrà àdáàlìkà ó ní lẹ́rí tí ń sọ àsírí tí ń bẹ lábẹ́ kẹ́nì kankan kó má jáde látijọ́ yìí kẹ́nì kankan kó má sọ̀rọ̀ látijọ́ yìí àsírí tí ń bẹ ń bẹ ẹlẹ́rí tí mo sọ àmọ́ wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó o bá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rí kọlọ̀ wa wàá rí tó bá já sí pé ọ̀rọ̀ kéwú ẹjájọ jáde kájọ fi tóra wọn tó bá jọ ọ̀rọ̀ kéwú ọ̀rọ̀ mímọ́ kájọ fi kóra wọn tọ́mùdírù kọjú síbọ̀ tí ń kọjú sí wọn ọmọ wa sọ̀rọ̀ pẹ̀lú gbéraga bainaka wa baina man láàrin rẹ̀ àti tani ọmọ sọ̀rọ̀ pẹ̀lú gbéraga dáhìmọ̀ tajlis ala kursiyil kibuli ọjọ́ kó lè rí àga mọ́tòmọ́tò wàtàtàrà bá aléyìí ọwọ́ àtúnjòkó tàrà bò yín lérí ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wallahi ọ̀tẹ̀ o wallahi ọ̀tẹ̀ èyí tí ń ṣẹlẹ̀ báyìí ni wípé
tí kì í ṣe pé tí àfi ẹni tó bá fira rẹ̀ kúnjà lábàájápọ̀. Kò sí tí ń jẹ́jà láàrin Markazi àtàdàbí àfẹ́ ni ó bá fira rẹ̀ kúnjà. Ẹni ó bá wá wù wá lè fira rẹ̀ kún ọ kó fira rẹ̀ kúnjà kájọdá yín fèsì tó bá já sí pé ẹ bá fẹ́ já ẹja bọ́ sí rí pápá. Hadha wasala.